Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV gist tèní bí a ṣe gbọ́ o. Wọ́n ní àwọn fámìlì kábíyèsí bàbá kábíyèsí àti àwọn fámìlì wọ́n ní wọ́n dáká o àwọn àǹtí Wahab padà sí family house wọn. Bí a ṣe gbọ́ nínú gist tí mo sọ previously, wọ́n ní àwọn fámìlì àǹtí Wahab wọ́n ní wọ́n wá sí inú palace Adémilóyè family, wọ́n ní wọ́n gbé cow wá. Wọ́n ní bí wọ́n ṣe gbé cow wá, wọ́n ní wọ́n wá fi bẹ̀bẹ̀. Wọ́n ní pàrọ́pò ní àwọn kọ́nà máa sọ nǹkan tí wọ́n fẹ́ ṣe nínú palace fáwọn. Ipe number one, wọ́n ti sọ fún wọn pé wọ́n fẹ́ ṣe cleansing sínú palace. Ipe ṣé cow tí wọ́n mú wá yẹn, ṣé cow wípé wọ́n gbé protective charm kábíyèsí ni àbí onífá sọ wípé kí wọ́n kúrò nínú palace nítorí wọ́n fẹ́ ṣe cleansing, àbí cow wípé wọ́n lọ ra oríṣiríṣi nǹkan tí wọ́n gbé wọ inú palace ní Republic of Benin tí wọ́n ní pé ṣìgìdì ó lé wọn kiri tí wọ́n gbé wọnú palace. Wọ́n ní ṣé cow yẹn ni wọ́n mú wá ni. Wọ́n ní so nítorí èdí èyí, wọ́n ní bàbá kábíyèsí ní láyéláyé wọn lè gba cow yẹn lọ́wọ́ àǹtí Wahab. Wọ́n ní kó return ẹ̀ padà sí Adémilóyè family. Wọ́n ní kán dá cow yẹn padà fún family wọn o, ipe wọn lè gba cow èyí tí wọ́n mú wá yìí. Ẹ̀yin èèyàn lé èyí tó lágbára. Wọ́n ní bí àwọn Adémilóyè family ṣe kúrò ní palace tí wọ́n ń lọ báyìí tán délé wọn. Wọ́n ní cow yẹn náà ti délé wọn tẹ̀lé wọn. Wọ́n náà tẹ̀lé wọn pẹ̀lú cow yẹn ni. Wọ́n ní bàbá kábíyèsí ní láyéláyé wọn lè gba cow yẹn lọ́wọ́ wọn. Ipe abomination ni. Ẹ jẹ́ ká jọ wọ inú gist tèní. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Wọ́n nígbà tí àwọn fámìlì àǹtí Wahab tán rí cow yìí padà, wọ́n ní ó yà wọ́n lẹ́nu. Wọ́n náà ní ẹ̀yin èèyàn lé ẹ rí pé yìí tó lágbára. Wọ́n ní bó ṣe gbé cow nìyẹn o, kétékété pẹ̀lú hilot o. Wọ́n gbé lọ sí fámìlì àwọn àǹtí Wahab, wọ́n já sílẹ̀ ń bẹ́ẹ̀ pé láyé. Wọ́n ní pàrọ́pò ní káwọn dá cow tí wọ́n gbé wá sí palace padà o. Àwọn jíṣẹ́ o, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bó ṣe dá cow padà báyìí sí fámìlì àwọn Adémilóyè o. Wọ́n ní ojú wọn change ni o. Wọ́n ní in fact wọ́n ní wọ́n ṣe náà ń wojú ara wọn pé kí ló ṣẹlẹ̀. Wọ́n ní gbogbo plant wọn ló bá já sí kòlòbò. Wọ́n ní wọ́n ṣe bí àwọn tó gbé cow wá nìyẹn, àwọn driver pé kí ló ṣẹlẹ̀, kí ló dé tẹ́ ẹ dá cow padà, kí ló dé tẹ́ ẹ return cow. Wọ́n ní àwọn driver tó gbé cow lọ ní kán lọ bí àwọn tó wà ní palace pé àwọn ò lè ṣàlàyé torí ẹni rán níṣẹ́ láìbẹ̀rù, àìbẹ̀rù ẹni tá a máa jẹ́ fún. Ipe so kàn jọ o, àwọn ò lè ṣàlàyé o. Ipe tó bá dé palace wọ́n á máa ṣàlàyé fún wọn ìdí tí wọ́n fi dá cow padà. Wọ́n ní báwọn tó rán níṣẹ́ wọ́n ṣe wọnú mọ́tò tí wọ́n tán lọ nìyẹn. Ẹ̀yin ará lé, ẹ̀yin èèyàn lé ìgbésẹ̀ tí pàrọ́pò gbé
ìgbésẹ̀ bàbá àti ìyá ni nítorí pé àwọn náà ni wọ́n ń ṣe ojúṣe fún kábíyèsí gẹ́gẹ́ bí bàbá àti ìyá. Ẹ̀yin èèyàn lé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú pálàsì yìí ó tojú sú wa ṣùgbọ́n a mọ̀ pé Ọlọ́run ti gbàkóso nítorí wípé gbogbo àṣírí àti ìkọ̀kọ̀ èyí tí àwọn olórí yìí ń gbé gbogbo ẹ̀ ń tú sáráyé ó ń tú síwájú aráyé ni. Ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú pálàsì pé kòkò tó ní í ṣe pẹ̀lú oyè kábíyèsí ọba kábíyèsí wọ́n ní kòkò tó jẹ́ pé ó ti wà nínú palace for years wọ́n ló disappear ìsìn báyìí wọ́n ní pé wọ́n fẹ́ lọ sí inú igbó láti lọ ṣe ritual. In fact gan mi kan ṣe gist yẹn ni pé wọ́n máa nídìí virgin 4 ṣùgbọ́n wọ́n ní àǹtí Wáyé ti fara dà wípé òun máa lọ ṣe gbogbo nǹkan tán bá ní kán ṣe. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin aráalé. Ọpẹ́lọpẹ́ Parọ́pò ló jẹ́ kán dá cow yẹn padà o. Ẹ mọ̀ àti ìmọ̀ nǹkan tó yẹ pé reason tó fi mú cow wá torí pé ọ̀rọ̀ cow kò tiẹ̀ yẹ kó ṣẹlẹ̀ rárá. Kò yẹ kó ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣàdédé ni wọ́n gbé cow wá sínú palace ṣùgbọ́n wọ́n ní ṣe àmọ́ pé mo ní mo máa fún yín ní update cow yẹn. So wọ́n ní Parọ́pò ti return cow padà sí family àwọn àǹtí Wahab bí a ṣe gbọ́ nìyẹn. Ìgbésẹ̀ tí àǹtí wa ń gbé nínú palace àǹtí Wahab àti kò dáa rárá. Kò dáa, kò ń ṣe nǹkan tó bójú mu. Àfi kí Ọlọ́run Elédùmarè kó kábíyèsí yọ. Bí kábíyèsí ṣe ralé fún wọn yẹn, in fact, ó ti dáa jù. Wọ́n ti ní kán wọ́n fẹ́ clean the palace kí gbogbo wọn jáde nínú palace. So right now, nǹkan tá a gbọ́ nìyẹn ta ní ká wá torchlight sí. Ẹ̀yin ará ilé tẹ̀ ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tó bá jẹ́ pé àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, kí lẹ̀ ń dúró ṣe subscribe. Tẹ́ bá ti subscribe gbogbo gist wa lọ́fẹ̀ẹ́ ló bá dé ẹ máa gbọ́ gbogbo ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ fún wa ní thumbs up lórí fídíò yìí. Ẹ̀yin ó subscribers wa, you are welcome back. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ kú àdúrótì. Ọlọ́run á bá mi bless àti new subscribers o àti old subscribers o àtàwọn tí wọ́n tiẹ̀ subscribe tó jẹ́ pé wọ́n kàn ń wo videos wa àti gist wa tó ń gbọ́. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú ilé àti ọ̀nà yín o. Ọ̀nà yín ò ní dojúrú o ní agbára Ọlọ́run. Òkè ni Ọlọ́run á máa bá mi gbé ọwọ́ yín lọ, kò ní wá ìsàlẹ̀ láéláé. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.